ò mọ̀ bóyá wọn kì í jayé lọ́run mi ò mọ̀ bóyá wọn kì í jayé lọ́run ẹ̀jẹ̀ ń jayé. Do you bloody care about what people say to you, girl? Èmi ò pé kó má jayé, ayé ìjẹkújẹ ni ò dáa. Ṣe jẹ́jẹ́, ayé ò lọ bí ọ̀pá ìbọn. Could you please take it easy? Oh baby, ẹ má jà jẹun ọmọ o nínú oyún. Ìjímèrè tó ń gungi jọ̀wọ́ ṣọ́gìdì kó má gungi aládìí rọra jayé. Láyé tó wá ó fẹ́ lówó láyé tó wá ó fẹ́ kọ́lé láyé tó wá o ipò ṣá ló fẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ayé gbà jẹ́jẹ́ èmi ò pé ẹ má jayé ayé jẹkújẹ ni ò dáa èmi ò pé ẹ má jayé ayé jẹkújẹ ni ò dáa. Hello? Ha! Síbí iye ti lọ ní. Kò rí bẹ́ẹ̀, àyàbá dẹ̀ dúró o. Báwo ni mo ṣe bí adájọ́ máa wá ni? Báwo ni mo ṣe ní ṣe wá mọ́? Ètò ìgbà tẹ́ mọ̀ pé máa kúrò ẹ̀bàjẹ́ pè mí. Hold on, bàbá ẹ̀ wà lórí fóònù. Màá put on hold, ó ṣó tó gbọ́. Hello, darling. Fine, mo ṣẹ̀ṣẹ̀ débí báyìí náà ni mi báwọn ìyá wọn yìí wọn náà ti lọ. Èmi ní máa wá okay. Kí wọ́n pàdé kí wọ́n bye. Okay, love. Màá bá yín sìn. I'll just call them. Torí mo put one hold ni. Màá sọ fún ọ pé mi lè wá sọ́dọ̀ wọn mọ́ nìyẹn. See you soon. Okay, darling. Love you. Bye. Hello? Kíkẹ́, sorry darling, mi lè wá bá yín mọ́. Bàbá yín ní kí n pàdé òun right away. Okay, I saw you later. Bye. Can enjoy ara yín o. Bàbá ẹ kúrò jọ, ẹ gbà mí o. All right, bye. Hello ma. Bímpé. Pẹ̀lẹ́ o ṣàlàáfíà ni. Dáadáa ni ma. Ṣé kò sí wàhálà kankan? Kò sí ma. Ayọ̀mídé mi ńkọ́? Àwọn ṣe sùn láìpẹ́ ma. Ó ti jẹun. Bẹ́ẹ̀ ni ma. Okay. All right.
ẹ tọ́jú ara yín o. Okay ma. And pẹ́ dé o. Okay ma. Ẹ ti gbogbo lẹ́kùn. Okay ma. Okay my darling. Bye. Bye bye ma. This kind of yeah, it be like Ojoro. Ìfẹ́ tí mo ní sí ẹ, baby, ìfẹ́ òtítọ́ ni. Ṣọba, má mà fi ìfẹ́ ọkàn mi dùn mí. Àní ìfẹ́ tí mo ní sí ẹ o, baby, ìfẹ́ òtítọ́ ni. Ṣọba, má mà fi ìfẹ́ ọkàn mi dùn mí. Nítorí pé láìsí rẹ, ayé yìí ò dùn o. Ìrẹ̀ládùn ayé mi jọ̀wọ́ ó má mà lọ. Ìfẹ́ tí mo ní sí ẹ, ìfẹ́ tí ó lábàwọ́n ni. Àyà mi dúró, dúró, dúró. Rántí ibi tá ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa. Jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe. Rántí o, rántí ibi tá ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa. Jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe. Rántí ibi tá ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa. Jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe. Rántí ibi tá ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa. Jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe. Ọmọlára, kí ló ṣẹlẹ̀? Kí ni tó dé gan? Tó kó adúrú ẹrù tó pọ̀ báyìí tó ń kó wọlé. Màámi, mo wá rest ni. Irú rest wo ni eyín oníṣàkí nígi lóko kó má mètú ẹ̀? Màámi, mo wá rest ni. Ó wá rest ló kó adúrú ẹrù tó bá yẹn ló kó wá sínú ilé yìí. Bó bá ṣe jẹ́ gan ni mo fẹ́ kó. Màámi, kí ló dé? Kí ni nǹkan tó tiẹ̀ dé gan-an? Ṣé mo ṣì lẹ́wọ̀ ni? Mi lè wọlé ìyá mi ni. Why must you be querying me pé kí n wá ṣe nulẹ̀? Ṣáàkì tẹ̀ fọ́ ni. Ẹrù ò ní wá gbé kan tó kù ni. Mo rí pé wọ́n bá yín sọ̀rọ̀ láìfi. Ẹgbẹ́ wo lè ní? Mami, ẹwọ, ẹ fi mí lẹ̀ o. Ṣé ní kan tètè kọ́ lórí búkọ̀ ẹ̀ bá mi sọ? Olórí búkọ̀, kí ni wọ́n lọ ṣe é? Ọmọlára, mo dáre láyé, ẹ máa gbà mí kẹ́. Lára, ọmọ yìí, Ọlọ́run ò ní jẹ́ ó pa mí. Ọlọ́run ò ní jẹ́ ó pa mí. Kí ló dé tó fi dẹlẹ́rù kíkó síta. Ìbéèrè là ń bí ni o. Ó wọlé láàárọ̀ àná. Ló bá sọ fún mi pé òun ṣẹ̀ mí, òun ṣẹlẹ̀ dá mi. Mo ní òṣè mí náà. Ó lóun ṣẹ̀ mí ló bá kúnlẹ̀. Ló bẹ̀ sí bẹ̀ mí. Kí ló ṣe ló bá ní? Òun ní àfíàs pẹ̀lú ọkùnrin mi ń ta. Mi gbọ́. Túnmú mi ò gbọ́. Ẹ ń kọ́ ẹ̀ fún mi. Ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin mi ń ta. Yé orí mi o, irú ọmọ wo rèé? Láyé mi. Ó ṣeun tó báyìí. Òun ló tún wá mú kó kó ẹrù ẹ̀ kúrò nínú ilé. Mọ́mì. Láyé èmi tí mo bí lára ló hùwà báyìí. Ìfẹ́ tó ní sí mi ni o. Ní ìfẹ́ tó ní sí mi ló ṣe ṣe irú ẹ̀. Àyìnbó yóò bẹ̀rẹ̀ mi tó yẹ pé ó máa ní àfihàn tó ní sọ fọ́kọ ẹ̀. I think she loves me. Ló ṣe ṣe irú kan tó ṣe sọ fún mi. Ẹ jọ̀ọ́ bá mi bẹ̀. Ó yé mi báyìí. Pẹ̀lú tó ṣe yẹn, ó máa gbádùn mi. Ó máa gbádùn mi. Ọmọ yìí máa gbádùn mi. Bá mi bẹ̀ kó. Gbogbo ẹgbẹ́ tó rẹ̀ tó ń jàre. Kí ló ṣe é tó ń ṣe bí dandan? I'm confused. Kí ló ṣe é tó ń ṣe báyìí? Bó bá jẹ́ wípé èmi ni mo bí ẹ lọ́kùnrin, kí ẹnìkan máa ṣe bẹ́ẹ̀ sí ẹ, mi ò ní gbà. A ní ohun tí máa ṣe sí, ìwọ fọkàn ẹ balẹ̀ o. Èmi ni mo bí lára. Ó máa kó ẹrù ẹ̀, ó máa kó padà wá sínú ilé yìí. Ó máa kó wá sínú ilé, ìwọ fọkàn ẹ balẹ̀. Ṣó ti gbọ́? Ó ṣerú ilé, ó kó ẹrù kó lé. Mọ́mì ìyẹn ò mátà bóyá ojú ń tì fún nǹkan tó ṣe ló ṣe kó lọ. Bó ti ń sọ̀rọ̀ ojú kí ló ń tì? A kó wálé padà. Mọ́mì ẹ jẹ́ ń sìn.
Lára ọmọ Lára ó ṣe yìí tán fún ọkọ ẹ èyàn kì í ṣerú eléyìí ó tún wá láyà ó tún sọ fún ẹ wípé òun ti dáríjì ẹ síbẹ̀síbẹ̀ ò gbọ́ àfìgbà tó kẹrù Ọlọ́run ò ní jẹ́ orí bínú ẹ̀hún kò má rí bínú Ọlọ́run ló dáa o pẹ̀lú gbogbo bọ́mọkùnrin ti ṣe é ṣe pẹ̀lú ẹ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ṣọ́ ara ẹ gidigidi wá wò mí dáadáa o sórí inú ilé yìí ibi ìkan ló máa fi ṣe lémoṣú ẹrù tó kó wá yẹn o máa kó padà sọ́dọ̀ baálé ẹ̀ o gbọ́n tí mo sọ ayé mi o èmi ń sọ̀rọ̀ ó pò ṣe sí mi irú ọmọ wo ló jẹ́ náà mo ń sọ̀rọ̀ ó pò ṣe tí n bá sọ nǹkan tó kù lẹ́nu mi fún ẹ báyìí tí n bá ní kí n sọ tó kù lẹ́nu mi tí n bá ní kí n sọ fún ẹ wo ẹni máa bẹ wẹ̀ á múra. ọmọ yìí mo ń sọ̀rọ̀ ó pò ṣe. Mommy, it's okay. Ṣe sùúrù. See yourself. Lára báwo ló ṣe máa bá mú mi sọ̀rọ̀ bẹ́yẹn ìyá tó bí ẹ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí Lára, this is not fair. Dára ẹ̀dẹ̀ ládẹ̀ ń bẹ́ẹ̀ sọ ò Lára ọmọ tó bá wí tó ń warùn kì í òun ṣetán láti parun ni o. I'm telling you, really. Yorùbá náà ló sọ pé tí ọmọdé bá tó ọkọ ní a máa fún ní ọkọ ní ṣọ́rọ̀ mi ṣó yẹ bẹ́yẹn. Lára tára ẹ̀ là ń bẹ́ ẹ sọ kó lè dáa náà ni honestly mo fẹ́ kó rí fún ẹ gẹ́gẹ́ bó ṣe rí fún mi nílé ọkọ honestly. Bánkẹ́ sórí gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ látàárọ̀ àtìlẹ́ tí mọ́mì ti sọ òfófó ni ọ̀ṣọ́rẹ́ lè túnṣe ẹ̀sọ́ lẹ́nu yìí tó ní pé kó rí fún ẹ gẹ́gẹ́ bí o ṣe fẹ́ kó rí fún mi beautiful. That's why I love you. Thank you very much my sister. Oṣé, I'm very very grateful. You are comfortable. Of course. Yes. Ọkọ ẹ kọ́lé fún ẹ. Yeah. Ó ra mọ́tò. Ṣé bí n tí mo ṣe ní kó rí fún ẹ gẹ́gẹ́ bó ṣe rí fèmí nílé ọkọ. I want the best for you. You are not lacking anything, are you? Of course I am not. Oṣé. Sórí ọkọ ẹ yẹn. Yeah. Wọ́n wá fún mi. Ọwá mú Kọ́lá máa gbé fún ọkọ máa fẹ́. Kí ló ṣe ẹ́ tó ń jákè? Bánkẹ́, tí o bá lè ṣe yẹn, ojú mi dáadáa, tó bá tún ever nílé ayé ẹ, tó bá tún ever nílé ayé ẹ wọnú ilé mi wá. Èmi máa lè wá. Tó wá tún sọ ọ̀rọ̀ ṣì játijàti lẹ́nu wà fọwọ́ bàtẹ́ ọ̀run wò èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ ni wá ṣọ ẹ má jẹ́ kí n bu ẹ o. Èmi máa ní. Má jẹ́ kí n bu ẹ o. Bọ́dọ̀ kí ló dé? Kí ló dé? Kí ló dé? Sọ̀kò tó dé fún mi. I'm sorry. Ọ̀rẹ́ èèyàn ń bí ní gbogbo yín. Kálísítìn. Kẹ́mi jókòó pa síbi tẹ́mi wà. Wá gbẹ́ni sókè bíbá ìlú ìgbé máńgò. Òun sọ fún mi kó rí fún ẹ gẹ́gẹ́ bí kí ó máa rí fún ẹ náà pa ni ìwọ dáadáa bí ọbẹ̀ ọlọ́kà yìí ṣé ní pẹ́pẹ́ yẹ. Mami, Mami, ọ̀rọ̀ ọmọ yín ó ti fáwọn ojútó o. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ wo, ẹ má pè mí o, ẹ má pè mí sọ̀rọ̀ Lára láyé. Tílé ọkọ mi tó mi gbé o. Kí Lára máa sọ fún mi pé ká ṣe pàṣípàrọ̀. Can you imagine? Lára ní kémi fóun ní ọkọ tèmi kémi dẹ̀ gbọ́kọ tí òun.
What kind of nonsense ni? Ṣé rí ọmọ yín ti kúkú. Ẹ wo màmí, ẹ má jẹ́ wojú yín o. Láyé ẹ má pè mí sọ̀rọ̀ lára mọ́. Ẹ má pè mí sọ̀rọ̀ ọmọ yín o. Kólúkálukú kó di ọmú yẹ mú. Ẹ̀yin lẹ kúkú bí. Very good. Ẹ má pè mí sọ̀rọ̀ ẹ mọ́. Màmí mi fẹ́ wojú yín o. I'm so angry and pissed. Jọ. Wá sẹ́. Wá. Báyìí pẹ̀lú ọmọ yìí o. Wá ná. Ọmọ ìpa mi tán. Denino. Hello? Denino, kí ló dé? Hello? Why are you disturbing me? Kí ló ní mi lára fún? Kí ló wá mi kiri fún? Kí ló dé? Èwo náà jẹ́ kí fóònù mi gbádùn sí. Rárá. Báwo ni mi ò ṣe ní disturb ẹ? Ta ló tún fẹ́ kí n disturb? Ó dá má bínú. Hello? You know I love you. Oh, ta ló love? Ìfẹ́ òṣìwọ́ ló ní fún mi. Ìfẹ́ òṣìwọ́ ló ní sí mi. Ìfẹ́ orí burúkú wo ló ń gùn ẹ̀ kiri. Kí ló wá kiri after tó yọ mí kó ń lọ ọkọ mi tán? Don't you ever nílé ayé ẹ̀. Má pe fóònù mi mọ́ o. Ilé ọkọ Lára ilé ọkọ kẹ̀ Lára Olóṣì. Obìnrin láyé ayé ìlọ ẹnì kankan kò mọ bí ó máa yí sí. No one knows tomorrow. Obìnrin láyé ayé ìlọ ẹnì kankan kò mọ bí ó máa yí sí. Nobody knows tomorrow. Ilé ayé táwa yìí o ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́. Ṣe pẹ̀lẹ́. Ilé ayé táwa yìí o ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́. Mo fẹ́ lọ́wọ́, mo fẹ́ kọ́lé, òun jogún ayé, ilé ayé lọ́mọ. Take it easy. Look, I wasn't prepared for this. I wasn't. But just take a good look at my face. Does it look like I'm lying? I don't know. Èmi náà mọ̀ kí bó ṣe máa rí mi. Kákan bá kí bọ́lọ̀ ń ṣe fẹ́ ni. Ọlọ́run kọ́ ìwọ fúnra ẹ ló hùwà tó hù. Look. Ṣé o rò pé mo prepare fún gbogbo nǹkan tí mo bára mi? Now look at me. I can't do anything without you. Okay, come on, let's go to the club. What? Yes. Come on. Let's go. Okay. Please. What do you have against that? Wo. Ọ̀gbẹ́ni, ẹ túká. Túká. Kí ni tó wá ṣe? Ẹ wo ojú mi gidi gan. Nǹkan kan gbọ́dọ̀ ṣe mí. Bẹ́ẹ̀ sì ni o gbọ́dọ̀ ṣí ọkọ mi. Èwo lórí mi tó nǹkan mọ́lẹ̀ fẹ́ kàn mí lọ́rùn. Ilé tẹ̀ mí lórí mọ́lẹ̀. Ọ̀tẹ̀ máa ń máa jà mí létí o. Ń gbọ́dọ̀ fi sí? Sàlẹ̀. Ihò sàlẹ̀. Kí ló ṣe ń bẹ̀?
Má jà mí létí o. Mami, ẹ̀pọ̀ yẹmí lẹ́nu. Àbẹ́rẹ́ nǹkan. Lọ yẹ sí. Wò ó, ẹni tó o ti kọ́kọ́ ṣègbéyàwó fún, òun ló yẹ. Sórí èyí tó ń ṣe yìí, ẹ̀sìn. Kí lẹ sọ yẹn? Kí ló gbọ́? Ọmọ àtìrò nìyí. Èmi? Kò jábọ́ lẹ́nu mi. Mo sọ ni. Ẹ̀yin ṣe èèyàn máa mi. Lára. Shut your mouth. Ẹ jealous mi. Ìlara ló ń pa yín lọ. You want me to end up like you? When they rebuke you, Lord Jesus, I can never be like you. Never be like you. Never be like you. You dying in poverty. And you in poverty. And before if a woman now because more better life me. Why you know it? Look here. Show mọ̀ pé nínú poverty ni mo ti bí ẹ. Ibẹ̀ ni mo ti tọ́ ẹ tó ṣoríire tó fi wà báyọ̀ lẹ́pa. Mo tún ara mi bí ni. Ẹ̀yin báwo? Kí lẹ wá ṣe bí? Nígbà tí wọ́n ń pè inú yín ó dùn sí nǹkan tí mo ṣe. Mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo tẹ́bà fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ sílẹ̀ yín. Màá rètí ìyá tó ní láárí, ìyá tó ṣe é wò mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó máa gbàṣẹ yín ṣe. Ìwádìí kò sí bí wọ́n sọ̀rọ̀ òṣìṣẹ́ lẹ́nu ẹni kò yẹ wọ́n. Àwọn tó ní yẹ ni kò ní yẹ o. Àwọn tó ṣe ń ṣe lòṣìṣẹ́ ó yẹ mí ó yẹ mí gbogbo ayé dẹ̀ mọ̀ pé ó yẹ mí ṣe ti gbọ́ tábà lókè jáde kó mi. Tala fẹ́ bá rẹ̀ àbí kò lóòlù ẹni. Ta ló gbẹ́nu ajá ẹ̀ ta ló gbogbo You are stupid. Ayé mi. Ta ló gúnná fún ẹ tó ní tọ́bẹ̀ òṣèlú? What is wrong with you? Kí ló ń ṣe ẹ́ náà? Adẹ̀ ń kì í hansa olóògbé ní tó. Kí ló ń ṣe ẹ́ náà? Mo béèrè kí ló ń ṣe ẹ́? Èmi. What's wrong with you? Èmi. Ilé àwa ló dé ń tọrọ tó lò wọ́n ní sí kéde. Ẹgbẹ́ ìbàdàn ẹ ṣàlùmí. Ọmọ àmúyangàn ni mo fẹ́, ọmọ tí ó múnú mi dùn ni mo fẹ́, ọmọ tí ó pa mí lẹ́rìn nígbà gbogbo ni mo fẹ́. Mama, kí lè tẹ́wá dájú kò síbí báyìí? Oúnjẹ yín nìyẹn látàárọ̀ tí mo gbé fún yín ẹ jẹ. Mama, kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀? Mama máa ń ké màá ní. Ọmọ tí ó pa mí lẹ́rìn nígbà gbogbo ni mo fẹ́. Ó dọ̀wọ́ Èdùmàrè, ó dọ̀wọ́ rẹ̀ Èdùmàrè. Ṣùgbọ́n kí ló wá dé tó ṣe báyìí? Ṣérun ẹ dáadáa, ó kó mú yẹn wá. Ọlọ́run á wò yín. Èní ni ọjọ́ yín ní iléèwé yín. Wọ́n wọ́ ẹ wá. Tẹ́ ń fi gbogbo kinní sí ẹ lára. Kí ló dé? Ẹ mọ̀wé yín. Lágbára Ọlọ́run ẹ ṣoríire. Ó yá, ẹ tètè ṣe. Wo ṣòkòtò náà. Ọlọ́run á bá mi wò yín á dá yín sí. Ó yá o, èmi náà jáde kẹ́ tètè wá máa lọ. Ó yá, yá. Mommy, kí ló dé? Why didn't you put Alice band wristwatch? Make me beautiful like Banke. Wàhálà ẹ̀ pọ̀. Òní kọ́ lọ́jọ́ pátí iléèwé tiẹ̀.
tó bá dọjọ́ pàtí iléèwé tiẹ̀ náà máa múra fún ẹbí tẹ̀gbọ́n ẹ̀. Ó ní lọ́wọ́. Mi ò fẹ́ lọ. Kí ló ṣe wọ́n? Kí ló dé? Oye ìyá. Mommy, mi ò fẹ́ lọ mọ́. I'm not interested. Ó yá tó bá lọ má lọ, ìwọ ló mọ̀. Kí ló ṣe é? Èmi ni mo bẹ́yìn méjèèjì. Tí ẹ pọ̀. Ìwọ nìkan ni. Ojoojúmọ́ ìwọ yìí ṣáá ni. Ó yẹ wá máa lọ jàre. Lara, what's the problem? Kí ló ṣe é now? Kí ló dé? Báwo sọ̀hún? Wọ́n ní bọ́mọ ò bá jọ ṣòkòtò, á jọ bùbá. Bàbá ẹ̀ sì nígbà tó wà láyé kọ́lọ̀ foríjì. Kì í ṣe oníjọ̀gbọ̀n èèyàn. Èmi gan-an tí mo wá bí ẹ, mi ò lágbájá. Níbo ló ti wá rí gbogbo àwọn ìwàkiwà ìwà burúkú yìí? Ẹ̀dùn àbí wọ́n sì gbé fún mi níbi ìwọ́ọ̀dù ni. Bó tiẹ̀ jẹ́ kó ti pẹ́ tí mo ti bí. Rárá. Bí private ward ni mo bí sí. Báwo dẹ̀ tún ṣe wá rí báyọ̀ lọ o? Bàbá mi kó sí ọmọ yìí nínú. Bàbá mi kó sí nínú, bá mi rọ̀ lọ́kàn. Gbogbo ohun ogun èṣù ayé ẹ̀ bá mi dé pa. Èmi lè wọ́mọ mi o. Yóò fẹ́ fún náírà. Má ṣe mí lọ́tà lára. Má ṣe lọ́ra. Ìfẹ́ rẹ̀ lè. Obìnrin láyé, ayé yìí lọ. You're such a shopaholic. I'm ara ìgbà onígbà tán ni. Daniel, you see? I love you. Oh, baby, I love you so much. And I told you, you ain't saying nothing yet. By the time I'm through with you, I've never started. You ain't saying nothing yet. And you know what? You deserve every inch of it. And I can go to any length to make sure you have the best. By the time I finish with you, you will have no space for your legs within the whole living room. Oh, she. But look at this. Wow. This is beautiful. Look at this. This is beautiful. Sure. Put it on, let's see. It looks good on you, you know. Wow. It's beautiful. Just beautiful. This was made for you. Who that now? I can see it. Oh, Mobito Tiwani. She be around Kotara. Nino. Who that? Mo ti rí ṣé kí n sọ pé kò dáa ni, but ó dáa now. Well, nǹkan tó ń wá ní shop leléyìí o. No now. But why do you have to do that? It's a matter of being smart. That's all. This is not smartness. Then what is it? Olè ni wọ́n ń pè olè jàgùdà ọ̀fọ́n. Yes. It's a plus to what we bought. It's a plus, but Ra mi lára o, mo wá gbádùn ayé mi ni. Èèyàn tó bá dẹ̀ lè fara mọ́ kó lọ kú dànù kó lọ́hùn. Next Saturday, má sòṣì, mo wà nílé. Mo ṣáà make sure pé bọ́bọ̀ bá ń jiyàn wá. Ó wà lọ́wọ́ ẹ̀. Orí gold ọwọ́ ẹ̀ ni. Àgò tó ṣan irin ni. Irin ló fi sọ òórùn ara ẹ̀ gan ò ṣe kó. Gbẹ́ni sọ́ọ̀ ọ̀sẹ̀ ọkọ mi bí ẹ̀fẹ̀ gbọ́ kò sóṣì ọ̀láyì. All is well, my darling. Just take care.
tèmi nìkan ló ń gbọ́ òun náà sọ tiẹ̀ lókè mo rí ẹ bọ̀bọ̀ ẹ̀ ṣe mú ẹ ni mo rí ẹ màá ní ó kú ẹ tán ní fẹ́ kú ẹ sẹ́nu pa ó kú ẹ sẹ́nu wọn náà dẹ̀ ń dá lóhùn pẹ̀lú sọ́hùn tẹ́lágún Saturday what time aṣọ ọ̀la máa wọ̀ white everything white kó kanlẹ̀ bẹ́ẹ̀ ó dúró bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ mo ti gbọ́ bàbá ẹ̀ sọ létà mo wà nílé mi ṣe kọ́kọ́ mi ní pẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì nsìn okay my darling take care bye ọmọ èmi láyé mi àwọn àkúè àwọn pàlàsà àwọn rádaràdà yẹn ní láyé òṣì ó tí mo wá tí n bá débẹ̀ ni mo ṣe ń lọ ní. èyí tá à ń ṣekù tọmọ ẹni bá gbọ́ngbọ́n kúkú lẹ́rùn á sì sín sí pàdó. My love for you, no be play love, yeah. My love for you, no be money love, honey. My love for you, no be corner love, no be wayo love. Ìfẹ́ tí ẹ lábà wọ́n ni. Some go say I love you because of motor. Some go say I love you because of material things. Yeah. Some go say I love you because of money, because of luxury. True love will not be so. No, mama love. ẹ kú lé ń bí o. Rárá. Báwo ni o? Ọkọ mi kalẹ̀ iye ọkọ mi káàbọ̀ báwo ni school fine báàgì ẹ̀dá. A gbé bọ́ọ̀lù ẹnu mọ́tò. máa fi báàgì ẹ̀dá. Èwo la máa ṣe báwo ni? Thank you my darling. Dáadáa mi báyìí. Ẹ ṣọ́pá wà ní. Ṣọ́pá wà bí ti báwo? Ẹ ra nǹkan wá fún mi. Irọ́ màá rà tó ń sìn wá sọ pé ò láìkẹ̀. Anyway, I have a surprise for you. Ṣé o mọ company tó ń bá mi kọ́ ní Àkúrẹ́ yẹn? Wọ́n ti parí ẹ̀. What? Tó bá rí wọ́n ṣe ṣe so beautiful. O lè imagine. Ṣé ló dàbí pé wọ́n lọ gbé níbì kan, wọ́n wá gbé ìjókòó báyìí. It's a lie. Yes. Okay, well done. Anyway, wọ́n á wọ̀ pé ìgbà tó ti parí ẹ̀. Kí la kọ́kọ́ wá ń dúró fún? Jẹ́ ká relocate lọ sí Àkúrẹ́, èmi àti ẹ̀. Torí ojú mẹ́wàá òjòjú ẹni o, ká lọ mójútó company yẹn. Àkúrẹ́. Yes. State wo ló wà? Kí ló mean pé ń bo l'Àkúrẹ́ wà? Ní ìmọ̀ ni. Ondo State l'Àkúrẹ́ wà náà. Really? Ṣé London ló wà ní? Mi ò mọ̀. Àkúrẹ́ lè dá gan o. Thank you. Àpọ̀lọ máa jẹyàn tó jẹ́ pé gbogbo ìdí tó sì ń bẹ́ẹ̀ máa jáde. Ṣé o dẹ̀ mọ̀ pé Àkúrẹ́ is a very nice place láti bring àwọn ọmọ up? Ó parọ́ o. Kò tó ní nǹkan kan tó yẹ kí n bí ẹ. Kí ni nǹkan náà? Ní company tó wà l'Àkúrẹ́ yẹn. Ṣé kòkó ló fi máa tà ń bẹ̀ ni? Tàbí rèké? Àgbálùmọ̀ ni. Ó dé nìyẹn jàre, kí ni gbogbo eléyìí tó ń béèrè? A ní kò jẹ́ ká. Jọ́kọ́ dídò! Lọ síbò. Wọ́n sọ kí wọ́n ní ìṣe to tango. O kò dédé ní kí n máa lọ s'Àkúrẹ́. Màmá budget life mi fún mi ni. Ẹlòmíà ni máa gbọ́ òrùsọkúsọ ẹnu. Dúró náà. Ó mọ̀ pé ò ní fẹ́ lọ. Mo dẹ̀ mọ̀ reason tó ṣe ní fẹ́ lọ. Torí ojú ẹ̀ tó ràn mọ́ wò àti gbogbo ìṣekúṣe tó máa ṣe káàkiri lẹ̀ tó ti mọ́ ẹ lára ń bíbà ní ò jẹ́ kó fẹ́. Orí ẹ̀ dá lọ́rùn ẹ̀ ní èmi. Ọmọ mi láṣẹ́wó kan tó pé kí n wá. Orí mi á dá. Ọmọ mi ló ní nàbí kan tó pé kí n máa bọ̀ o. Orí mi á dá. Ẹ̀dá mi abiyẹ lẹ́jọ́ òrùpọ̀ olóṣì ni ẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tí mo pa láṣẹ́wó ni mí. Ọmọ pé ní ọkọ ni mo ọkọ tó wá bá mi. Àbí mo gbé nǹkan tó ti mo ní kó wá bá mi ni. Ìgbọ́ngàn bá bá náà láṣẹ́wó. Èmi. Kí ló wá ṣe lọ́dọ̀ mi? Yes! Look at this thing. Jẹ́ kí n sọ fún ẹ, jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Èmi wá ń pa láṣẹ ni. Mo wá ń sọ fún ẹ níwọ̀n ìgbà tó bá jẹ́ pé èmi ni olórí ilé yìí.
tí mo dẹ̀ ń pàṣẹ eléyìí mò ń sọ fún ẹ pé àjọ lọ sàkúrẹ́ ni. orúkọ ẹ ti padà bẹ́ẹ̀ ni wá ò tí ì du orí kan tó máa dùdí ò ní ẹ nínú ilé yìí ò ní ẹ nínú ilé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó kọ́ ṣe ilé wo ló wà lálójú tì gbogbo yẹn náà pera wọn lọkùnrin wọn náà pera lọkùnrin gbogbo yẹn náà lẹ́nu ọ̀rọ̀ wọn náà lẹ́nu ọ̀rọ̀ gbogbo yẹn náà ń jẹ aláṣẹ wọn náà aláṣẹ kejì òrìṣà yìí kíni. ó mọ nǹkan tó ń ṣe é kíni. mo ń bọ̀. kí ni bàbá ìpè mí náà. wá I will show you I will see it takes two to tangle. ariwo pariwo tó ń pa ọlọ́ máa ń máa sún ẹ wọ́n náà tẹ̀lé báyìí. listen to me. you fucking listen to me. mo sọ fún ẹ pé owó rẹ̀ 10 million naira lélẹ̀ èmi ti free ẹ o bọ́wọ̀n ẹ̀ kó pariwo kó fò sókè kó forí dólẹ̀. ta ló náà free. sọ ẹ lẹ̀. ẹ wọ́. kò sí nǹkan tó lè ṣe. I don't need your money. kò ní kò ní fẹ́ fọwọ́ ẹ ṣe. ìwọ máa gbá ojú fún ẹ. mo ní sílẹ̀ fún mi. mo ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ̀dá sórí owó yìí máa gbé owó yìí mo máa sọ fún ẹ wípé I'm not going to divorce you. mi ní fún ẹ I'm make your life miserable. nígbà yìí ẹ wàá rí obìnrin. Good afternoon. Good afternoon, sir. Ẹ jọ̀ọ́, mo ń béèrè Mrs. Ọmọlára Thomas. Ọmọlára Thomas. Kò sí èèyàn kan tó ń jẹ́ Ọmọlára Thomas bí o. Ọmọlára Adéwálé la níbí. Àwọn náà ni. Kí lorúkọ yín ẹ jọ̀ọ́? Ayọ̀mídé. Hello ma. Hello. Arákùnrin kan wà níbí báyìí. Wọ́n pe orúkọ wọn ní Ayọ̀mídé. Wọ́n láwọn béèrè Mrs. Ọmọlára Thomas. Ẹ jẹ́ kó wọlé. Bọ́n mo sọ fún wọn pé Mrs. Ọmọlára Adéwálé la níbí. Okay ma. All right ma. Wọ́n ní kẹ́ máa wọlé bọ̀. First turn in my right. Thank you. You're welcome. Nice shirt. Thank you. Mommy Ayọ̀mídé. How are you, my darling? I'm good. Ṣé wàá pa? Ayọ̀, kí ló ń sọ? Wedding kẹ́, just like that. Mommy, ṣé mo kéré jù fún wedding ni? Mi ló kéré jù. Àmọ́ sórí nǹkan tó kàn fẹ́nu sọ yìí. Èèyàn kì í dédé rọ́ọ̀lù. Oníbọ̀mọdé ó lè bọ́mọdé bá gégi nígbó. Àgbàlùmọ̀ bí tó máa ṣubú sí i. Mommy, ṣé mo wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ àgbẹ̀ kọ́rùn lọ sóko ni? I know what is good. Mo sọ yẹn o. Nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó mọ̀ ni wípé ọmọdé ò láṣọ. Kò lákìsọ àtàgbà. Bọ́mọdé bá dẹ̀ ń bẹ́gi nígbó. Àgbàlùmọ̀ bí tó máa ṣubú sí i. I know what I'm saying o. O láti rò ó. Wá jẹ́ kí n mọ̀. Tó bá ní bó ṣe fẹ́ nìyẹn, ọmọ náà bá ọ̀rọ̀ ṣe rí, ṣó fine. Ẹ wọ́n mọ tẹ̀bí náà, wọ́n mi trust me. Ayọ̀ ṣó fine tó mi. Ẹ̀yin báwo? Orí bàbá ẹ̀ ò kú. Ṣé kí mi ò fine? Mi ò sọ bẹ́ẹ̀ o. Ìyá ẹjọ́ tá mi kẹ́. But she's okay, she's okay. Tabaka dale katusha. I want you to marry a woman like me. Like you? Okay. But not in all aspects. Say, mommy. Baba mi be. Ẹ jẹ́ tètè wá lọ ṣùgbọ́n. Jẹ́ kí n ṣe mo fẹ́ rọ̀gà. All right. Kò sí.
Ṣọ̀gá ńkọ́? Wọ́n wà lọ́fíìsì, ẹ jẹ́ kí n sọ fún wọn pé wà ní. Hello sir, Mrs. Thomas wà níbí. Sorry, Mrs. Adéwálé, wọ́n wà níbí. Wọ́n láwọn fẹ́ rí yín sir. All right sir. Okay sir. Wọ́n ní kẹ́ wálé mọ́. Orí ẹ burú. Lórí burúkú èèyàn. Ojú ẹ̀ tí mò ń wò yìí ló tutù mímímí. Please sit down. Thank you, sir. Gbogbo nǹkan tiẹ̀ ṣá kébé ló máa ń ṣe. Thank you very much, sir. Nǹkan tí mò ń sọ fáwọn òṣìṣẹ́ tó kù nìyẹn. Kọ́ọ̀nù náà tiẹ̀ máa ṣe kébé bó ṣe ń ṣe yìí. Ó ń ṣàbí wọn tó jẹ́ pé kì í ṣe bákan náà ní gbogbo àṣewà. Even ọmọ tó jẹ́ pé wọ́n jẹ́ Táíwò àti Kẹ́hìndé ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ kúkú ń behave. Ní gbogbo wọn náà ló tún wà ní ìcháàjì Ẹlẹ́kọ̀ estate. Ọ̀gá àrógùn ẹ̀ ṣe o. Tábà ti ṣọlẹ̀. That's good. Ilé iṣẹ́ yìí náà ó máa rí pé ilé iṣẹ́ yìí náà máa reward ẹ for your hard work. Thank you, sir. I think I'm going. You wait. Can you see this? Shall we in your estate? No, sir. Go convenient, sir. Better come round, sir. Okay. Shirina Estate. Yes. Only the 3-bedroom there. Yeah. Okay. Can you see the perfect finish of the exterior work? Yes. In the living room. Yeah. Okay. If you go on, look at. This is the dining room. The dining room. Okay. Okay. Go to 1B. Sorry. Mo rí nǹkan kan. Ó rí nǹkan kan. Ó mì pé o láti wá débẹ̀ physically kí n fi nǹkan tó wà ńbẹ̀ kan. Kí ló wà ńbẹ̀? Waterbed ló wà ńbẹ̀ yẹn náà. Ó mì pé máa gbé ẹ débẹ̀. Ó fẹ́ máa reaction. Kí ló fi? Ayé yìí lọ ẹnì kankan. No one knows tomorrow. Obìnrin láyé. Mo kí gbogbo yín káàbọ̀ sí ìpàdé yìí. Mo dẹ̀ lérò wípé gbogbo yín lẹ mọ̀ arábìnrin yìí. Okay, ẹ mọ̀ as the admin manager for this organization. Is that right? Yes, sir. Yes, sir. Good. Láti òní lọ, òun ni deputy controller of this organization. No. Kì í ṣe kan tí mo fẹ́ nìyẹn. Mi ní ìdàtẹ́wọ́ yín. Ọ̀rọ̀ tí mi ò pọ̀ o. Nǹkan mẹ́rin mo fẹ́ bá yín sọ. Ìkíní, change. Good. Change. Kò sí àwọn tó like change. But nílé iṣẹ́ yìí is a priority. Ìyẹn kan. Ìkejì, ìdọ̀tí. Ṣé rí ìmúra yín? Ṣé gbogbo ń dàbí ẹlẹ́dẹ̀? Image makers ni wá ń bí báyìí. Kò sí kankan nínú yín ta lè ní kó lọ gbaṣẹ́ ń gbòòrò tàbí ká rán lọ síbi kankan. Wọ́n lè rí sí òní sọni lọ́jọ́. Oyó. Ẹ̀kan dàbí nǹkan mi mọ̀ kọ́ tí mo lè fi yín wé. Ìyẹn di méjì. Ìkẹta,
ìsọkúsọ ọ̀rọ̀. Nǹkan tó ń pè yín sí àti nǹkan tó ń pè yín sí. Kẹ́ máa parọ́, kẹ́ máa gossip káàkiri. That has to stop. Ìkẹrin, wọ́n pe kíní kan ní clocking. Who the hell are you? Come on, Go back! Kò dẹ̀ padà wọlé bí èèyàn torí ẹ̀ pé. Yes, ma'am. You see yourselves? Yes. Good morning, ma. Good morning. Who is this? That's the new marketing manager Tasha employed. Oh my God. This thing? Ó tún wá sílé iṣẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ máa wá tó máa ṣẹ̀ṣẹ̀ resume sí. Look at the way to fi múra. Unkept. Very, very unkept. O lè iron aṣọ ẹ̀. O behave wọlé like an important monkey. What's your name? My name is Benga Pamdelema. Bolo ti train. Who trained you? And Agumelo yẹ kó resume. I'm very sorry, ma. Actually, traffic pọ̀ gan lọ́nà ni, ma. And ìgbà tí mo rí pé traffic yẹn wá pọ̀ gan, mo ní láti bọ́lẹ̀ nínú mọ́tò. In fact, ẹ ní believe ẹ, mo jog the office ni, ma. I'm very, very sorry. And I promise that I'll be your best marketing officer, ma. Have your seat. Thank you, ma. Well spoken. As I was saying, mo ní kọ̀kọ́ wà tó ń jẹ́ clocking. Put your hands down. Mi ò béèrè fún advice kankan. Mi ò dẹ̀ béèrè opinion lọ́wọ́ ẹni kankan. Nǹkan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní wípé mo fi hàn pé rí o. Nǹkan tí mo fi hàn jẹ́ mọ́. I fire you. Simple. Nǹkan tí mo ń sọ lọ. Before I was rudely interrupted by his manners. Ní wípé clocking. Aago mẹ́jọ lẹ wọlé iṣẹ́. You come in, you clock. Ṣé bí nǹkan tó ń ṣe ní civilized countries tó fi ń ní tẹ̀síwájú? Bẹ́ẹ̀ ni sir. Tẹ́ bá clock wọlé, a sọ time tó wọlé, a dẹ̀ kí ẹ pé good morning. Tẹ́ bá close láago 5, you clock out. A sọ fún ẹ pé good night or good evening. Kò ṣe cheat. Èèyàn tó bá wọlé a minute after 8 kò gbowó ọjọ́ yẹn. Èèyàn tó bá lọ sílé a minute before 5 o'clock kò gbowó ọjọ́ yẹn. And now my secretary, gbogbo nǹkan tí mo sọ pátánù meeting àtẹlẹ́ ìtọ́gà sọ. I type everything. And you are there for each person in a minute meeting. Ìlú tó bá Sophie. Ẹ ṣe ò sí. Tẹ́ bá kọ̀. Tẹ́ abide with the rules and regulations of this organization, then you are doomed. That's all. Thank you, Jerry. Mo rò pé gbogbo wa láti gbọ́ nǹkan tí wọ́n sọ. And that is the way it's going to be in this organization. Okay? Goodbye. Benga, you stay back. Benga. I love your braveness. Thank you. Bó ṣe wọlé. Benga. Yes, ma'am. I love your bravery. Thank you, ma'am. I'm sure we can work together. I hope so. Go get ready, we're going out. Okay. Yes, ma'am. Have a nice day, sir.
Thank you. Thank you very much. How are you? Okay. Ọ̀dà. Ẹ ṣe ẹ wò bá ní kẹ́ fún wa ní mẹ́nu yìí. But pẹ́ ẹ kàn fún wa ní pepper soup. Go to the buffet. Okay. Go to work, everyone. Okay. Nǹkan tá a máa ṣe moment tá a bá ti jẹun tán. We have to go to Lekki. Lekki? Area tó ṣẹ̀ṣẹ̀ ń develop. That's true. What's the problem? I'm very, very tired, but you only pick him at the bed. It's obvious. Would you have to joke with client? I'm found out. Oh, sorry. No, it's alright. Ẹ jọ̀ọ́ ẹ fún wa lómi o, ẹ fún wa ní 2 bottles of water. Thank you. This is good. Oh my God. Ọ̀túnba Kọ́ládé ni ma. Ọ̀túnba what? Ọ̀túnba Kọ́ládé. Ibo. Ọ̀nà wà ní Exellency. This is the man I've been waiting for. Kill me. Just watch. Excuse me, ma'am. Good afternoon, sir. My name is Omolara Thomas, and I deal properties. Mo dẹ̀ mọ̀ pé àwọn ilé tí ẹ rà tẹ̀dẹ̀ ń tà. I wish if you can give me an appointment, sir. Kí n lè mú proposal wá fún yín. I'm sorry to disturb your lunch, sir. Kò lè jẹ́ lọ́la. Sir? Kò lè jẹ́ lọ́la. Okay, sir. Friday. Fantastic, sir. 10 a.m. Thank you, sir. Thank you very much, sir. Yes. Enjoy your lunch, sir. Balẹ̀ jẹ gbogbo oúnjẹ bíbá ẹ̀ jẹ́pọ̀. Good morning. Good morning, madam. Yes, mo fẹ́ rí Ọ̀túnba. Kí lorúkọ yín, ma? Ọmọlára. Ọmọlára. Madam, I'm sorry, ma. Orúkọ yín kò sí Ọmọlára nínú ìwé yín bíbá. What? Kò possible. Tutu. There is no name called Omolara in our appointment book, ma'am. I met with him yesterday, and he gave me his card. Yeah.
Lóòótọ́ card wọn nìyẹn parọ́, but I'm sorry, you can't see him. Are you saying pé mo kàn dédé wọṣọ mo dẹ̀ wá bá wọn lọ́fíìsì wọn? Mi ì lè dédé wọṣọ mà, but ẹ lè rí wọn torí kò sórúkọ yín nínú appointment book wa ń bí. What is the matter with you? Why are you so adamant? Okay. Torúkọ mi ò bá síbẹ̀, can you please stand up? Tell him that I'm here. Oh, sorry, Otumba is very busy, so you cannot see him. Ṣé wọ́n náà rán wá? Ma disappoint you because I'm going to see him. Madam, with due respect, kò sáyè dúró ń bí, ẹ má bínú, ẹ lọ dúró síta. I am going to see him. Wọ́n máa yí nǹkan tó ń fi ọ̀sẹ̀ kan ṣe tó ló fẹ́ fọ̀sẹ̀ méjì ṣe lọ́sẹ̀ nǹkan tó máa ṣe kúrò mẹ́ẹ̀. Ọ̀túnba ẹ̀dẹ̀ máa wò tó mẹ́nà ló ń ṣe lọ́kọ́ mo fẹ́ kí gbogbo iṣẹ́ yẹn kó wà pàtó. Máa ṣe nítorí mi lọ ṣe nítorí ààrẹ kò lè gbowó ààrẹ come on ó yá lọ ṣe mo ti sọ pé kọ́kọ́ bẹ́ẹ̀ prepare kìíní ẹ̀ wà dẹ́ gbowó ẹ̀. Mo ṣiṣẹ́ tó máa ṣe kó dẹ̀ jẹ́ kí n. Good morning, How sir. are you? Ìwọ̀n gbọ́ ló wà ń bè yìí. Minister. Sorry mi inú ìsọfún wọn kò mọ̀ wọlé come on. Thank you, sir. Wọlé. Okay. Thank you. Thank you, sir. Now, you're welcome. Thank you. Well, my dear. So, you're welcome. Actually, you're welcome. Can you have a share a little while? Oh, sir. Business first, sir. Okay, Mama. Thank you, sir. Mama, jókòó. Ẹni tó fẹ́ rí náà ló mú ti rí yẹn, tó wá ń pariwo bí ajá tó bugi jẹ. Ish. What do you have for us? Proposal, sir. Oh, nice. Really? Otumba. Yes. Today is my first day, sir. Lóòótọ́, kí ló ṣẹlẹ̀? Torí mo ti gbàdúrà sọ́lọ́run pé kọ́lọ́run jẹ́ kí irú opportunity wá kí n bá yín ṣiṣẹ́ kí n showcase ara mi, and I know that I can do it. Well, I'm sure we'll be able to work together. The commissions yóò bá lé wa sá. No, sir, it's a peanut, sir. Okay. Irú estate jẹ́ pé bíi 50 to 100 houses. Báwo lẹ ṣe lè ta ẹ̀? Kí ni commissions? There's a particular estate tí mo máa ń júwò every time. Eme estate. Ọmọ mi? Yes, sir. Okay, that's a typical one. So, irú yẹn kí ni commissions? 50-50 will be fantastic, sir. Ọmọdé 50-50. Expenses ti wá ní mo ní káwá kọ́ sí gbogbo owó tá a gọ́ mi kọ́lé. Bóyá wàá dẹ̀ máa bọ̀ mí kí n máa bọ̀ mí. Àwa kọ expenses wá sí. Wo ti jẹ́rìí. Gbogbo owó tá a fi kọ́ ẹnu ẹ̀ tí o ti lójú láì gbowó jù. What? Sorry. Anyway, let me just give this to my lawyer. I will and then we'll get back soon. Okay? Yes, sir. Thank you. Obìnrin láyé, ayé yìí lọ, ayé yìí lọ. Mélòó la ti tà lénìí? Actually, a ti ta 4 flats nínú Ìgà. Yeah. A ti ta lọ́ọ̀lọ́ 3. Okay. A ti ta Nze kan, Kuyamina kan, pẹ̀lú Àgbàlá kan. God damn it. Àgbàláyọ̀ kan. Bẹ́ẹ̀ni. Èwo la ti tà? Actually, àfihàn nìkan náà la ti tà nínú ẹ̀. Irọ́ ni. Kí ni time sí? 2 p.m. 2:30 p.m. Benga. Ma. I'm our 120. Ma? 120. Excuse ma, pẹ̀lú time ma. Yes. Kò sí jókòó, kò lè sí bẹ̀rẹ̀. Wọ́n lẹ́nu kí n lówó wà. Láyé tó wá, ó fẹ́ lówó. Láyé tó wá, ó fẹ́ kọ́lé yé. Láyé tó wá o, ipò ṣá ló fẹ́. Ẹ ṣe jẹ́jẹ́ ayé gbà jẹ́jẹ́. Èmi ò pé ẹ má jayé, ayé jẹkújẹ ni ò dáa. Èmi ò pé ẹ má jayé, ayé jẹkújẹ ni ò dáa. Ẹ jẹ́ ń jayé. Gan.
Ẹ̀fọ́ yìí náà ni. Kọ́ ni náà ni. Tí mo ń kọ̀kọ̀. Ṣé ìjà tó ń nù ẹ̀? No, ìjáwá. Ìjáwá mi. Ẹ̀kọ́ mi fi sí. Ẹja kan ni mò ń jẹ yìí. Mo fẹ́ jà sí. Ǹjẹ́ lè jẹ́ tán kan? Mi lè jẹ́ tán. Ẹ̀jẹ̀ ti jẹ́. Ọjọ́. Ìwọ́n kò tún jẹun náà. Kọ́kọ́ jẹ ti ń tọ́ mi. Yeah, ó dùn. Ṣé? Àjọ ilé ẹgbẹ́gbọ́n mi ló. Hello? Bánkẹ́. Bánkẹ́! Kí ló dé? Hello, Lara. Kí ló dé? Bánkẹ́, wo sọ ara ẹ o. Ṣé wọ́n yún ẹ tẹ̀lé mi ni? Àbí kí ni gbogbo òṣì gan? Mi ní jókòó sínú ilé mi kẹ́mi. Ṣé táàmù tó yẹ kó pè mí ló pè mí ni? Wo ó mà rẹ mọ́ mi gan and mo jẹ́ wá yọjú sí wọn, you need to come and see her. Oṣù ọ̀dọ̀ mi ni gẹ́gẹ́ bí hospital. Àbọ̀ mọ̀ tó yẹ kó gbé wọn lọ ni. Èèyàn torí ẹ̀ bá dàrú torí ẹ̀ bá yí. Ẹ̀ mọ̀ tó yẹ kó gbé wọn lọ ni. Bó lè jẹ́ pàrọ̀ ìyálẹ̀ ẹ̀mọ̀ ní hospital. Why must you be calling me? What? Why must you call me today? Eléṣù ni ẹ́, àjẹ́ ni ẹ́, ó ṣe jẹ́ ní gangan ló ń pè mí. Tó bá jí mi kan tẹ̀sí pé pàǹtẹ̀ bẹ̀ sí wo mi bẹ́ẹ̀, tẹ̀ ń wo de ayé mi bẹ́ẹ̀, irọ́ lẹ́pa ìlérí mi mú o. Lara, what's wrong with you? Ṣé mo ti wá jẹ̀bi pé mo sọ fún ẹ pé rẹ mọ́ mi? Mo ti lọ ọmọ yín lọ́wọ́, abẹ́rẹ́ gorí wo, wọ́n ní ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ dá òun lọ́dọ̀ mi àtẹ̀yìn inú ilé yẹn rádaràdà yìí. Má pè mí wọ́. It's okay, kò sí problem, kò burú ṣó ti gbọ́. Kò sí problem, I explain fún mọ́mì. Ṣé ìwọ ti ya wèrè ni? O gbọ́kọ̀ tí mò ń bá ẹ sọ ni. Bánkẹ́, wàá dàgbẹ́ ni pé gbogbo tó wá bẹ̀rẹ̀ wèrè. Torí ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ, ìkọ́ mi ló sọ fún mi. Má pe aago mi mọ́, má pe fóònù mi mọ́, tó bá dùn pé fóònù mi gbàdúgbàdù agbóró àgbàdo lọ́wọ́ ẹ̀. O gbọ́kọ̀ tí mò ń bá ẹ sọ, ẹ̀yin wèrè wọ̀nyí. All right, màá explain fún mọ́mì, ṣó ti gbọ́, kó máa yáṣẹ́ o, Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Bye dear. Love you. Mami, Lara ní òun ayọjú sí yín pẹ̀sẹ̀. Ó dàbẹ̀ ń pò busy díẹ̀. Bọ́tà wá. Ọgbọ́n ó ṣe ọgbọ́n tẹ̀ ń sọ ní ọmọ kókó ń gbà. Bí ìwọ ti ń ṣe ni kò máa ṣe ń tiẹ̀. Ṣé o ti gbọ́? Ẹ̀gbọ́n mú mi. Ẹlẹ́kùn. Orí àmọ́dún jìnnà kẹ́nikẹ́ni má jèbù ṣù. Yeah. So, kí lẹ rò ó rè o? Kí lẹ bá lẹ ṣe rí sí? It's beautiful. Yeah? This is nice. Ṣé o rò bóbìnrin aláìkẹ́? Understatement àbí kí lẹ make the question lẹ bi lọ́wọ́ mi. Bóbìnrin aláìkẹ́. Sá bẹ́ẹ̀ kí ni kí n sọ lọ? Serious. Well, ìbá orúkọ mọ́dà mi ni mo fi kọ Christian Hall. Yes. This is nice. Ọ̀túnba ẹ gbìyànjú. Ẹ gbìyànjú. Ẹ ti ẹ jẹ́ kí káwá ti ẹ mọ̀ rárá. Ó ṣe
Yeah, mama. Ẹ̀yà. Okay. Wo, báwo ló ṣe rí sí? Ó dáa gan ni. You like it? Everybody no like it. Wọ́n lè ló dáa fún obìnrin gan. Wọ́n ló dáa wọ́n ní nǹkan tó obìnrin máa like ni. Mo dẹ̀ rí pé wọ́n náà like it. It's alright. Ìwọ ló ní. Ìwọ ni mo kọ́ fún. Oh yes. Ìwọ ló ní. Iṣẹ́ irúbìnrin òun ló dúró tì mí alátìlẹ́yìn mi ni. Gbogbo success tẹ́ ẹ̀ ń rí yé mi ká òun rèé alátìlẹ́yìn mi ni sókè máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so tí n bá ṣe léè fún kò tiẹ̀ tí tó kò tí tó. Ọ̀túnba, you are a wonderful man, sir. Akànjí olówó orí mi olówó àtúbọ̀ gbọ́wọ́ ẹ̀ sókè. This is nice. This is nice. Èmi nìkan tán. Tó bá wù ẹ́ ní kò fi ṣe. You are a wonderful man, sir. Ṣe barista. Hello, madam. Congratulations, man. Okay. Congratulations, man. Thank you. Congrats, man. Yes, man. Èmi yẹn á lò pẹ́. You are a wonderful man, sir. Bó ṣe kó rí i. Ẹ jẹ́ wọlé lọ. Ẹ jẹ́ ká lọ wò ẹ jẹ́ wọlé. Àwọn ilé. Ẹnì kankan kò mọ bí ó máa yí sí. Nobody knows tomorrow. Ilé ayé táwa yìí o. Ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́. Ó bá ṣe pẹ̀lẹ́. Ilé ayé. Hello babes. Báwo ni ṣé wà okay? Èmi máa kúkú wà ní tèmi o. Close níbo. Ó yẹ kó ti mọ job protocol mi, èmi máa ń close mọ́ òun tètè ṣetán níbi iṣẹ́. Abeg. Aunty, ẹjọ́ ẹ lè gbé àwọn èrè wọlé, ọtún bá ń ṣe meeting lọ. Àwọn èèyàn fẹ́ put up business pẹ̀lú wa. Ìgbà tó gbọ́n pé main estate ń bọ̀ l'Abuja. People are so marveled. So yẹn pé tó yẹ sẹ́yìn gbàtà dé Ministry of Land Use. 5 minutes wọ́n fún wa gbogbo documents that need. Really? That's just the difference. Ó ti ṣí ere ni. Má wo wèrè kẹ́. Kó lè jẹ́ same structure pẹ̀lú ti Abuja yẹn náà, àbí? Yeah, that's okay. Wà gbà. Lunch time. Rárá mo wà ní meeting. Anyway, she say ó likely kí n tún padà sí Abuja láti wá. Ọ̀gá. Long time, sir. So I want to sign our documents to Queen. Yes, just to make sure. Look at I'm going to yeah, because I even like Abuja as a city. Excuse me. One meeting. Ọ̀túnba, ẹ jọ̀ọ́ okùn nínú ọ̀fìn gbé títà. Ẹ wo aago ọwọ́ yín sà, ẹ rí pé wọ́n ti lò. Okay, gentlemen, ẹ jẹ́ ká join meeting sí 3 o'clock. Ẹ̀yin náà lọ́wọ́ nǹkan jẹ. Ẹ kúṣẹ́. Yes. Okay. So, kí la fẹ́ jẹ fún lunch báyìí? Ọ̀túnba, you can't be doing this. That on my flog anyhow.
Where did you learn to cook like this? Mama mi. Mama mi. Ọkọ wa dáadáa. She's a fantastic cook. I know that makes sense. Beja lele. Ibi ò pa ibi. Beja. Má gbàgbé nǹkan tí mo bá yín sọ. Kí ni? Every 1 o'clock is a lunch time. Then. Could you pay any good health? Well, that makes sense, really. I think my people want to insist by Molly Machine meeting on the 6th. Why flog yourself that way? What, Mama? Joe. So you can my Joe dada. Because they might see me dada. Ben. 65 signatures. Báwo ló ṣe ṣe? Èmi ò máa expect tó yẹn kẹ́. Èmi ṣì ronú kan bí abọ́ máa tó bí 30, ó pọ̀ ju 135, but 65? Gbénga, kò ṣe o, thank you. Hold on for me, please. Hello? No, I don't want to send anybody, okay? Hold on. Ṣé tí ẹ fọ́ ni mo ní mi fẹ́ anybody? If you do this again, I'll fire you. Ó gbọ́ mi bẹ́ẹ̀ yẹn. Gbénga, wo kò sí nǹkan tá fẹ́ ṣe ń sìn. Get all the papers, start filing them. Kò dẹ̀ kún wá bá mi lọ́fíìsì. No. Right away. Má dé lọ rí chairman. Má lọ rọ́tùnba. Má sọ everything for her. Ṣé. Thank you. Bye. What is this? Shorupa Shawula and Shimbi by. Then why are you dressed like this? This is an office room, ma'am. Listen to me. Take it back and shake my job in it. My boy show alone. Tweet. My dear. One till you. How are you? I'm fine. I did it. What? Eme estate. Yeah. At the fair tattoo. How did you manage? It's incredible. You are wonderful. And happy birthday. Yeah. My love for you, no be play love you. My love for you, no be money love on. My love for you, no be corner love, no be wayo love. Ìfẹ́ tí ẹ lọ bá wọn ni. Mo ní débẹ̀ lọ màámi. Despite gbogbo owó tí mo ná. Ọmọ ẹ̀ níjẹ́ ló kọ̀yàwó. Can you believe yẹn ṣá? Ó kọ̀yàwó yẹn. Ó kó lórí yẹn. Ọmọ ẹ̀ kí ló tó ṣe bẹ́ẹ̀ yẹn? Nígbà tí ẹ pàṣẹ ọmọ mi tí. Ǹjẹ́ mo bí tí mo wá ń sìn màámi. Ẹ mọ̀ kí mo sọ fún yín lọ́jọ́ yẹn. Mo ní mo mọ̀ nǹkan tí mò ń fẹ́. Mo sọ fún yín. Mo mọ̀ nǹkan tí mo fẹ́. Ọlọ́run dẹ̀ ti gbàkóso, mo ti débẹ̀ ń sìn. Bàbá tó ń jẹ́ Ọ̀túnba Kọ́ládé. Ṣé bẹ́ẹ̀ mọ̀? Mọ́mì. Ẹ bá mi sọ̀rọ̀. Màámi, bàbá Kọ́ládé yẹn mọ́tò méjì ló fún mi. Kò ń ṣe mọ́tò yẹ̀yẹ́ o, mọ́tò gidi. Ẹ wò, tẹ́gbọ́n mi bá ṣòṣì máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni máa tẹ̀ wọ́n pa. Mo ti débi tí mo fẹ́ dé. Kẹ́ẹ̀ náà kẹ́ wá bọ́ sínú ọlá ńlá yín, kẹ́ wá jẹun lọ́wọ́, kẹ́ wá jó oúnjẹ mi. Ẹ mọ̀ kó gbogbo wàhálà tí mo ṣe mi ṣe lásán. Báńkẹ́. Mọ́mì, kí ló ṣe yín? Báńkẹ́. Báńkẹ́. Báńkẹ́.
Mami. Aṣoríire. Àmín màmí. Nínú rẹ̀. Àmín. Ilé àtọ̀nà ò ní dàrú. Àmín. Bó ti ń ṣe ni kó máa ṣe. Àmín màmí ti tó. Àti wọ àtọkọ ẹ. Àmín. Ẹ bára yín kalẹ̀. Àmín. Gbogbo àwọn ọmọ ẹ̀ náà máa yanjú. Àmín. Bó ti ń kẹ́mi ọmọ akẹ́. Mọ́ mi sókè. Ó ní fojú sunkún àwọn ọmọ ẹ̀. Wàá fẹ̀yìntì wàá jẹun. Àmín. Màmí ó ti tó màmí. 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 Òṣàbíyá ò sí láyé kú ọ̀rọ̀ ọmọ. Ikú wo máa dúró, ikú wo máa ṣe ká. Kòkòrò jẹ́ àgbàdùn tó. Ẹ̀pà òmòrò mọ́ ẹ̀yà sóríkodò ẹ̀mọ́kú ojú òbòdì ikú nípa àkíkanjú ikú ọmọ nípa ìtàlẹ̀ o. Obìnrin láyé, ayé yìí lọ. Ẹnì kankan kò mọ bí ó máa yí sí. Obìnrin láyé, ayé yìí lọ. Ẹnì kankan kò mọ bí ó máa yí sí. Ilé ayé táwa yìí yọ. Happy birthday. Thank you. Yeah? Many happy returns. Kí ló dé? By the way, mo ti rí mọ́tò kan tà mẹ́rin ta ló ní. Ẹni mo ní. Tó ń fi ribbon ti bí gift báyìí. Ta ló fún ẹ? Ọkùnrin ló fún mi. Ọkùnrin báwo? Ọ̀túnba, ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín. Èmi ò ní tàn yín o, lórí mo kì í tọ̀yàn. Tó bá jẹ́ pé mi ò nífẹ̀ẹ́ yín ni, ẹni bá mi bí ilé ni o. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọkùnrin kan wà láyé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó pàdé yín. Ó nífẹ̀ẹ́ mi gan. Bó ṣe ń lé mi kiri, lèmi ń sá fún. Bí èmi ti ń lẹ́yìn kiri, lẹ́yìn sáfẹ́ mi. Kò jẹ́ pé mi ò dẹ̀ lè continue báyìí mọ́. Ẹ̀ẹ̀kan àbẹ́ méjì lọ́sẹ̀. Irú ayé wo nìyẹn? What am I doing? Ṣé mo waste ilé ayé mi ni àbí báwo? Ṣe sùúrù náà, ó mọ̀ pá ti sọ̀rọ̀ yìí. Ìyàwó tó wà ní 35 years, mi kàn lè dédé dànù. Ó gba èrò,
gba strategy, ó gba kéèyàn farabalẹ̀ ọ̀rá ṣe nǹkan náà. Wọ́n ti ṣàlàyé fún ẹ. Wàá fún mi time ni. Èmi ńkọ́? Time? Okay. Màá fún time náà. My dear. Ọkọ mi. Ẹ pẹ̀lẹ́. Ajùmọ̀kẹ́. Pẹ̀lẹ́ o. Ẹ ṣeun. Ajùmọ̀kẹ́. Mo fẹ́ jáde àbí? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ lọ wo àwọn customers mi kan ni. Okay. Wàhálà ẹ ti pọ̀ jù. Wà lọ wo customer, wà lọ shop, wà lọ shop, wà lọ Beirut, ọ̀la Paris, ọ̀túnla Berlin. Wàhálà ẹ ti pọ̀ jù. Jùmọ̀kẹ́, kí ni mo lè ṣe fún ẹ tó máa dùn ẹ́ jù? Kí lẹ fẹ́ ṣe fún mi tó máa dùn mí? Hello? Ọkọ mi, pẹ̀lẹ́, ṣàlàáfíà ni? Ẹ̀gbọ́n ẹ ti sọ fún ẹ. Bí bàbá yín ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn o. Mo ti gbọ́, ẹ má bá bàbá mi níbi ìjọ kọ̀ọ̀kan, ẹ ṣáà fi sílẹ̀. Èmi ò lè wá sí Amẹ́ríkà o. Ọkọ ẹgbẹ́ ẹ̀ náà ti ní kí n máa bọ̀ l'Amẹ́ríkà, mi ò wá, mi ì dẹ̀ wá sí London náà ẹ̀ ń fọwọ́ mọ́. Ẹ ṣé. Ẹ ṣáà máa ṣe jẹ́jẹ́. Ẹ mọ̀ pé ẹ̀yin lọkọ mi báyìí nísìn. Ọlọ́run á túbọ̀ bá mi dúró tì yín. Ẹ dirú ẹ dìgbà fún mi. Ó ṣe ọkọ mi. Bá mi kọ́kọ́ ẹ̀rọ àtàwọn ọmọ. Kò burú. Ó dàárọ̀. Ẹ ṣe jẹ́jẹ́ o. Yà mí yà gbáko. Yà mí yà èṣù. Yà mí yẹlé nìní. Má jẹ́ fọwọ́ ara mi. Ọ̀túnba, dọ́kúmẹ̀ntì àwọn ilẹ̀ wa nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní ti àwọn ní 65 signatures. Wọ́n fi ẹ̀hónú wọn hàn. Wọ́n fẹ́ lè fàdé láṣọyà. Wọ́n ní owó ilé flat ní àwọn san. Pé ṣàdédé làwọn dédé rí signatures àwọn lórí document duplex. Wọ́n ṣàlàyé tó pọ̀ gan pé àfi tí àwọn bá wá san balance kó tó di pé wọ́n máa gbé ilé fún àwọn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan jẹ́ kí n mọ̀ wípé àwọn lè gbé ilé iṣẹ́ wa yìí lọ sí ilé ẹjọ́. Táwọn kan dẹ̀ tiẹ̀ tí wọ́n sọ wípé àwọn máa gbéra lọ sí ọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn
tèmi wá fi pé it's not good enough. Lọ́yà! Ọ̀ṣẹ́ èèyàn lásán ni ẹ́. What do you want? Kí ló fẹ́ gé nínú gbogbo aburú tó ń ṣe yìí? Ó ṣe joyè alábòsí báyìí. Irú kan báyìí ṣẹlẹ̀. Ṣèbẹ́ mi mo mọ̀ kan nípa 65 signatures. Wọ́n dé mi bí báyìí. Àbẹ́mi kọ́. Kí ló ní tó gbáwájú ọ́fíìsì mi kọjá? Tó kọjá tó wá bá ọkọ mi. Wọ́n ní wọ́n tún gẹ́ẹ̀n ojú rere. Increment lórí o fẹ́ kó gbowó sí inú o fẹ́ gbowó sí. O fẹ́ kó increase owó ẹ̀. Ṣé nǹkan tó wà nìyẹn? Ọkọ mi ẹ wò mí ni. Look at this man. Wá wò mí. Ṣé nǹkan tó dán lára ẹ̀? You're fired. No, please. Ọ̀rọ̀ firing, please. Kí ló dé? Láti sọ débẹ̀. I mean, this is my image going down. Nǹkan tá ti build láti ọdún mélòó. Eléyìí ò ṣẹlẹ̀ rí ní company now. Wọ́n fẹ́ gbé wa lọ court. No. Òun lọ sí newspaper. That is no jerry now. As a matter of fact, in the last 6 months, mi lè sùn, mi lè wo. Ọkọ mi, ó sọ fún mi. Rẹ̀dọ̀ mi ò sí lórí ọ̀rọ̀. No, please. Kí ló dé? Sọ fún mi, ó lò ní experience kankan. Mo bẹ̀ bàbá yìí, mo ní kó jọ pé ó ṣe ọmọ ẹ̀ náà ni. Pẹ̀lú inú kan àti ìfẹ́ òtítọ́ tó ní fún mi. Ó fẹ́ ṣolórí ilé-iṣẹ́. Ó dé ilé-iṣẹ́ yẹn, ó parun, ó jẹun, ó báyé bẹ̀yẹn jẹ́, ó wá lẹ́nu, ó ń sọ̀rọ̀ báyìí, ọmọ lásán ni ẹ́. Ẹ wò, wọ́n bẹ ẹ yé pariwo lé mi lórí o, ẹ má pariwo lé mi rárá ni, ẹ̀yin kọ́ ni mo jọ rí, yes, ẹ̀yin ni mo jọ, ẹ rántí yín, tèmi lẹ́wọ́n á rántí ẹ̀sọ́ kékeré mo kó jẹ, ẹ mo sọ. Mọ́mì, mọ́mì, kí ló fẹ́ ṣe ẹ? Ẹ fẹ́ gbá mi létí? Tẹ́ bá try ẹ̀, if you try it, máa wọ ibẹ̀ ní pọ́lọ̀ kan ló ṣẹ̀dá yín ni. Ẹ fẹ́ gbá mi létí? Mọ́mì, tó bá ṣe ọwọ́ ti ìyá tí mo fi wọ̀ yín ni, if you try it again, I will bottle your head. Òtígí tí ń bẹ lójú rẹ kò tó dání lẹ́jọ́. Òtígí tí ń bẹ lójú rẹ kò tó bá ní wí. Mr. Foreman. Oníṣẹ́ ẹ̀jẹ̀. Gbogbo bó ṣe ń pariwo káàkiri, tó ń rojọ́ mi káàkiri àdúgbò, bó máa take action lórí ọ̀rọ̀ èmi àti màmá mi, tó sọ pé máa gbé mi sí pépà. Wá gbé mi sí pépà. You just try it. Sórí màá jẹ́ kó mọ̀ pé bí ṣúgà ṣe dùn tó, bẹ́ẹ̀ náà léwu ṣe wà nú ẹ̀. Ìwọ sẹ́mi. Ta ló gbẹ́ ẹ léyìn náà? No, just tell me. Ta ló gbẹ́ ẹ léyìn? Ta ló kọ́ ẹ ní nǹkan tó ń ṣe? Èmi ni wọ́n lérí mọ́. Wo jẹ́ kí n sọ kí nìkan fún ẹ. Iṣẹ́ tí mo ń ṣe yìí, mo kàwé ní o. Mo kàwé débẹ̀ ní o. Mi ò dédé bẹ̀rẹ̀ lójúmọ́ o. You are too small for this, my brother. Tó bá jẹ́ wo àtìyẹ́ ẹlẹ́jọ́ ń bára yín po kékeré yìí. Don't do that to me, please. Irọ́ ni. Máa jẹ́ kó mọ̀ pé sórí iṣẹ́ ta bá rọ́kọ̀ báyìí, iṣẹ́ náà ló máa pa. Lórí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí lọ́ka ẹ máa ń kú sí ni. Kí ló kọ́ ẹ̀? Ṣé wọ́n lérí ikú mímì ni? Ìwọ lérí ikú sí èmi. Ṣé wọn mọ̀ pé nìkan ò kí ń lérí ikú sọmọ Aláàfin ni? Yes! Pẹ̀lẹ́ ọmọ Àtìbà. Sórí ẹnu ẹ̀ lèmi àti ẹjọ́ wa yẹn. Máa jẹ́ kó mọ̀ nínú ìpẹ́ wọ́n mọ̀ yàn. Máa jẹ́ kó mọ̀ pé kékeré látàkéré kò kí sọ̀rọ̀ ojú o. Máa jẹ́ kó mọ̀. Wàá rí mi wò bí ìran. Èmi ni ìwọ ń lérí mọ́, àbí? Màá sọ fún ẹ wípé mo mọ àyíníke, mo tún mọ àyínípadà. I will silence you. Irọ́ ni ò lè ṣe kankan. Máa jẹ́ kó mọ̀ pé mi náà mọ̀yàn ní ìlú yìí. Sórí kékeré látàkéré o. Ẹyọ kọ̀ kò kí sọ̀rọ̀ ojú. Kí ló fẹ́ ṣe? Kí lọ́kọ̀ ẹ̀? Ṣé wọ́n ló lọ́rọ̀ ni? Ìwọ ló lọ́rọ̀. Kí lọ́kọ̀ ẹ̀? Ó ṣe dúró. Ó bá dúró náà. Rubbish.
Ayọ̀mídé. Hello, ta lélẹ́yìí? Ẹ má bínú kó ṣe Mr. Ayọ̀mídé, a rí fóònù yìí níbi accident kan tó ṣẹlẹ̀ ẹ̀sìn. Kí ló níbo? Beside the Michael Aminu compound along the express. Ní ọmọ mi dà, níbo lọmọ mi wà? Ẹ̀ta ló ń sọ̀rọ̀ kí lórúkọ yín? Ẹ̀ta ni yín? Ẹ tètè máa bọ̀ owó àbáyíká náà. Mo kú o. Ayọ̀mídé. Ayọ̀. Mommy, don't do this. Oh God, why? Lára, wo má fi ronú parẹ́ o, because wọ́n bá lè yàn ronú mọ́. Àbí ẹni tó kú ti kú, Ọlọ́run ló ń mọ gbogbo, ló ń ṣe gbogbo ẹ̀, ó yẹ Ọlọ́run o. Pọmọ lukudate iléeṣẹ́ wọ́n pa mí lọ́mọ, wọ́n fún pa, wọ́n sún mọ́lẹ̀ bí ajá, wọ́n sún mọ́lẹ̀ bí ẹran, wọ́n dá mi lóró alẹ́, wọ́n pa mí lọ́mọ dànù. Àwọn wo ló pẹ́ lọ́mọ? Àná náà ló ń ṣe ohun gbogbo. Ọlọ́run kọ́ ló ṣe é, ènìyàn ló ṣe é. Àtòrí bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀, ìpá àwọn kan bí ìpẹ́ ní kí ló ń sọ lẹ́nu. Àmúwá Ọlọ́run kọ́ leléyìí. Àmúwá táwa ni. Àmúwá ènìyàn leléyìí. Ó dẹ̀ yé mi o. Mo mọ ibi tó ti wá o. Níbo ló ti wá? Mo mọ ibi tó ti wá o. Tí n bá kàn sọ̀rọ̀ mo mọ ibi tó ti wá o. Níbo ló ti wá? Tó kàn ń darẹ̀ láàmú. Lára. Mi ò dé lé ọ̀rọ̀ jáde kí tó wọ lórí lẹ́yìn. Tó fi mú mi lọ́mọ o. Owó wo ló wá ń pa ẹ̀? Ta ló pa ẹ́ lọ́mọ? Ṣé ìyàwó mi Jùmọ̀kẹ́? Òun ló wá pa ẹ́ lọ́mọ àbí kí ló rò bó ń sọ yìí? That's rubbish. Jùmọ̀kẹ́ báwo? No? Nonsense ni ẹ. Kálẹ̀ ṣíṣe ò bá gbé bí ìṣẹ̀lẹ̀ gbò. Ọ̀rọ̀ yẹn kọ́. Ejò tutù láwọ̀. Kò lóhun ọ̀ṣán nìyàn. No, òun Jùmọ̀kẹ́ ò lè padìyẹ. Ká má ti sọ pé bóyá èèyàn wọ́n á tó ájọ́ ọmọ tiẹ̀. No now. Sọkúsọ nìyẹn o. Sọkúsọ ni. Ọ̀túnba, ẹ dìde. Ẹ ṣé. Ẹ dìde o. Ẹ dìde jọ. Dábàá dìde máa dìde fún yín o. Dédé mi ò jókòó sí bí mi nìkan wá bá mi. It's okay.
Sorry. Ṣílẹ̀kùn. Láti bọ̀ wá. Mo ní kó ṣílẹ̀kùn. Kí ni màá yẹn wì? Ọlọ́run ní mọ̀ ẹ́. Níwájú Ọlọ́run kò sí ọ̀tọ̀ máa mọ̀ ẹ́. Ní orúkọ Jésù kò sí ọ̀tọ̀ máa mọ̀ ẹ́. Gbogbo nǹkan tó wà ní gbogbo àti olúmọlẹ̀ kò sílẹ̀ tó máa mọ̀ ẹ́. Ajé ògùn máa pa ẹ́. Mo ní kó ṣílẹ̀kùn. Ìwọ náà ní ọmọ mi. Ṣílẹ̀kùn. Láti bo. Ìdí ayé dà. Ọlẹ́! Ọlọ́run burúkú ìyá ìyá. Àjẹ́ ṣílẹ̀kùn. Ma. Ṣílẹ̀kùn. Ma. Ṣílẹ̀kùn. Mo ní kó ṣílẹ̀kùn fún mi. Ìyá yìí, ìwọ ò ní jọríire láyé. Ò ní jèrè láyé ẹ̀. Ó pa mí láyọ̀mídé. Ó pa mí láyọ̀mídé. Ìwọ obìnrin, ayé ẹ̀ bàjẹ́. Ó bẹ̀rẹ̀ sí í ṣìṣe. Ó bẹ̀rẹ̀ sí í ṣìṣe o. Ó ti ta aṣọ àgbà mọ́lẹ̀. Ayé bínú sí ẹ. Ọlọ́run bínú sí ẹ. Oṣó bínú sí ẹ. Ó bẹ̀rẹ̀ sí rí jàǹbá ayé. Ìwọ obìnrin kò sí bó ṣe òun lọ́nà gbégbá o. Tó ṣe bẹ̀rẹ̀ sí báwo ọmọbìnrin. Níwọ. Ìwọ. Ìwọ obìnrin. Ó pa mí ní Ayọ̀mídé. Ayọ̀ ẹ náà wọ́n payọ̀ eléyìí lọ. Arábìnrin. Mo dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Léèmí. Mi ò bá ń bẹ̀. Kí ló wá wò mí kí sì torí Ayọ̀mídé mi ló máa pa. Ọlọ́run pa ẹ́. Àgọ́ má jáde mọ́nu ilé yìí. Nǹkan tójú èèyàn ò rí ojú Ọlọ́run tó. Ìwọ. Ṣé mi ò sá fún ẹ tó ni? Ẹjọ́ ẹ̀dẹ̀ kan o. Iṣu ẹni ló tọwọ́ ẹni ìbẹ́po. Ìwọ sá fún mi tó. Mi ò bá ń lè. Mi ò lé ẹ jáde nílé ẹ. Mi ò bá ń bẹ̀. Èwo tèmi ṣe wá jẹ́. Mi ò bá inú lẹ́yìn o. Ahmed, má ṣílẹ̀kùn o. Jẹ́ kí ẹ jáde pẹ̀lú. Ẹ̀yin ajá. Àbúrò mi wá. Wá. Ahmed. Obìnrin yìí bọ̀ lọ. Ayé mi o. Ayé mi obìnrin yìí bọ̀ lọ. Níbo lóbìnrin yìí lọ? Padà níbo ni màá gbà? Gbọ́ ni màá dùn. Ikú pa yín mú lẹ́yìn. Àbúrò mi, jọ̀ọ́ wá. Súnmọ́ mi. Wọ́n náà rí mi ṣe wèrè. Wo gbogbo nǹkan tó dà ò ní bàjẹ́ o. Bọ́ọ̀ ní ìdí obìnrin kì í jẹ́ kó mọ́ lò. Sórí súnmọ́ mi. Mo gbọ́ yín mà. Ògùn bá ọ̀pá ẹ̀ ayé ò ní dá. Ayé ò ní dá. Ẹ pẹ̀lẹ́ mọ́. Ẹ kú ọ̀rọ̀ yẹn mọ́ mi. Ọlọ́run á pẹ̀lú mọ́. Thank you very much. Mo ṣe gan ni. Aṣinibánidárò. Hello, darling. Kí ló ń ṣe lọ́fíìsì? Ilé ló yẹ kó wà náà. Kò ń ṣe kí ló ń dára ẹ láàmú fún mi? Ọkọ mi. Mo gbọ́ nípa ilẹ̀kùn tó ń polówó ẹ̀. Ó wà ní Banana Island. Wọ́n dẹ̀ ní 500 million naira. Ibẹ̀ ni mo lọ. Mo dẹ̀ san 30% of the money. Ìyẹn mo ní kí n tó padà sílé. Kí n wá sọ fún ẹ. Kì í ṣe pé mo fẹ́ra mi ṣe wàhálà kankan. Ilẹ̀. Yes, love. 500 million. Bad payment bó ṣe san 30%. Ó dẹ̀ ti san 30%. Yeah.
Darling. Don't darling me! You shut up! What's your problem? You want to go in? Only 500 million. Pẹ̀lú gbogbo ètò ọ̀lẹ́ gbèsè Port Harcourt ni àti ṣe ọgbẹ̀ àwọn tax wọ́n lé mi kiri ó yẹ ká sọ insurance òun ló lọ sọ 30% nínú 500 million. Ọkọ mi jọ nítorí Ọlọ́run mi ìròdè bẹ́ẹ̀ èmi rò pé mo ṣe nǹkan tó dáa ni. Báwo ni ẹ ṣe máa dá? How can that be good? Go! Yà mí yà gbáko, yà mí yà èṣù, yà mí yẹlé nìní, má jẹ́ n fọwọ́ ara mi wọlé tí mo kọ́. Irú wàhálà wo lè lè báyìí? Ẹni tó wà nínú wheelchair báyìí. Jókòó sórí wheelchair. Wọ́n á fọwọ́ ara mi wá wàhálà. Ẹ̀jẹ̀ ni wàhálà jókòó tí mo lọ fà ó. Ọlọ́run. Iṣẹ́ tẹ́ ní kí báyìí ṣe òun ló ti rẹ́dì ni mo so that Kelly sign ẹ̀ kí madam náà lè sign the power of Anthony. Yeah. That's very good. Tẹ́ bá dẹ̀ ti tẹ́yìn méjèèjì bá ti sign tán kémi lè gbé lọ sí CAC so that ma lè stamp ẹ̀. Mi níkà ọ torí tí wọ́n bá dá padà iṣẹ́ tó ṣe ó dá ní ọ. No, wọn lè dáṣẹ́ mi padà wọn dáṣẹ́ mi padà rí ilé bẹ́ẹ̀. So mo wà lé o mi ò sí lé o àwọn fàtí ni. Ilé ìpọ̀ ẹ mọ nǹkan tí máa sọ. Ẹ má sọ lọ́nà. Ẹ ṣe gan mo dúpẹ́ agbára Ọlọ́run mi wà ní dójú tì yín o iṣẹ́ yín báyìí mo máa lọ síwájú rẹ̀. Ìwọ náà ó ti ṣiṣẹ́ ẹ̀ lẹ́nu tó dé òmò iye stage tó ti ta òmò iye gbogbo owó tó wọlé sọ mo wà lé o mi ò sí lé o gbogbo ẹ̀ máa kíṣẹ́ máa lọ. Barista. Yà mí yà èṣù, yà mí yẹlé nìní, má jẹ́ n fọwọ́ ara mi wọlé tí mo kọ́. Láti Ajílété police station láti wá ẹ máa ní láti bá wa dé station bye bye. Kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. Nígbà tí ẹ bá dán ẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Okay, ṣé mo lè make a call ṣá. Go ahead. Hello. Àlàáfíà ni. Mo fẹ́ wo mọ́tò nsìn mo rí àwọn two gentlemen tó wá láti Ajílété police station àbí. Wọ́n dẹ̀ ni wọ́n náà fẹ́ rí mi ní station wọn. Ọ̀dẹ̀ ní kí ló ṣẹlẹ̀?
Wọ́n ti bá dán wọn máa sọ fún mi. I'll go there. I will go with them. Because mo kàn fẹ́ mọ̀ ni pé mo fẹ́ kí kábàárà pàdé ń bẹ̀. All right. See you soon. Are you going in my car? Yes, of course. Enter, please. You can drive. Madam, Sherry, ọ̀rọ̀ tó wà lẹ́yìn is a serious case. Invade us. Owó tán dẹ̀ ṣe sí lọ́rin, owó yẹn pọ̀ gan. Madam, tí kì í bá ṣe pé olórúkọ tó kọ yín jẹ́ ni, wọ́n nígbà bẹ́ẹ̀lì yín láéláé. But it's a valuable offense. Madam, kí lẹ̀ ń sọ báyìí? Ọ̀rọ̀ tá à sanwó wo fún àwọn ògùn ṣe nǹkan tó fi ń joke. Mọ iye tó ṣe sí lọ́rùn ni. Court straight ni. Probability ẹ̀ dẹ̀ wà pé kán jẹ́rìí. Owó kọ́ tẹ̀ sọ yà ṣé ẹ má tó dárúkọ ẹ̀wọ̀n mọ́ létí mi. Bó ṣe sọ ṣe òye kọ́ mi. Ẹ má gbogbo abẹ owó ló ń gbóná báyìí. Ẹ wo mo ti máa bọ́nú ẹ̀ ní kẹ́jẹ́kẹ́jì ṣe. Ṣe lè bọ́nú ẹ̀ ṣe anyway. Ẹ wo tí màá ní ká kàn try ẹ̀ bóyá ó máa work. Ní wípé kẹ́ ẹ change power of Anthony ẹ̀ tí chief bá lè padà the owner of the company. But ẹ ti sign. Kálẹ̀ tí ẹ tún ti sign ẹ̀ is another thing now. How? Ẹ jẹ́ kí tọ́jú tọkàn mi bá lè. Ká ní chief lè ṣe ẹ ti ẹ kọ́kọ́ lọ ṣe yẹn náà. Tí wọ́n bá ṣe tí yẹn bá bọ́ sí màá mẹ́sẹ̀ táwọn máa gbé. Madam, ẹ̀yin náà ẹ ti ṣe nǹkan tó le jù. Ẹ ti pọ̀ jù. Ẹ ṣe kẹ́kẹ́ náà ọjọ́ àti. Máa bẹ̀ wò. Oti. Irọ́. Yo. Wait.
Stop there. What? Kí ló ṣẹlẹ̀? Yes, you are under arrest. Ẹni sùúrù. Kí ló dé? Níbo lẹ ti wá? We are from Agility Police Station. You this woman again? Well, go and face your problem. Do you know this man? Kí ló dé? Kí ló dé tó post tó lè sọ̀rọ̀? Why? Màmí, ṣé rí nǹkan tẹ́ ẹ sọ lórí fóònù yẹn kò yé mi dáadáa. Torí ẹ̀ ni mi ṣe lè sọ kankan. Because mo ń ronú nípa ẹni tẹ́ ní ká mú kúrò yẹn. Ta la gbá létí ta lè ti ń ro. Wọ́n ń jà lọ́rùn kí ló kanra yé ń bẹ̀. But ẹ̀jẹ̀ yín mà ni. Èmi náà dẹ̀ ń sọ fún ẹ pé there is poison in that blood. Èmi mo lọ́mọ mi o. Ọ̀rọ̀ tó bá dẹ̀ omi mo lè fi dá. Tó o bá kárọ́fì tó o ní liver tó láti ṣe iṣẹ́ náà, let me get somebody else. Ẹ̀tọ́ tó bèrè lọ́ọ̀ mi lélẹ̀ times 2 ni mo fún ẹ. Ẹ̀yin náà rí nǹkan tí mo wọ̀. Red. Madam, bring your hand. Yeah, move. Hey. Obìnrin láyé, ayé yìí lọ o. Ẹnì kankan kò mọ bí ó máa yí sí. No one knows tomorrow. Obìnrin láyé, ayé yìí lọ o. Ẹnì kankan kò mọ bí ó máa yí sí. Nobody knows tomorrow. Ilé ayé táwa yìí o. Ọ̀rẹ́ rẹ̀. Ṣé pẹ̀lẹ́ ilé ayé táwa yìí o. Ṣé pẹ̀lẹ́ mo fẹ́ kọ́ owó jogún ayé ilé ayé ló mọ̀ owó lọ́wọ́ owó kọ́lé ńlá. Èmi ṣá máa jogún ayé o, ilé ayé ló mọ̀. Bámúbámú ni mo yọ ọmọ, ebi pọ̀mù ẹnìkan. I don't care what people say. Bámúbámú ni mo yọ ọmọ, ebi pọ̀mù ẹnìkan. I don't care what you people say. Obìnrin láyé. Ayé yìí lọ o, ẹnì kankan kò mọ bí ó máa yí sí. Nobody knows. Obìnrin láyé, ayé yìí lọ o, ẹnì kankan kò mọ bí ó máa yí sí. No one knows tomorrow. Ilé ayé táwa yìí o, ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́.